wọ́n ní agbójúlógún ni àwọn abéèrè pé bó lagbójúlógún ti rí Ságége la wà yìí aláìní bọ́ yìí padà dé Ságége ọmọ ìkúlẹ̀ mi ọmọ Lagos Island làwà lóbi jásí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀tá Agége wàláyé àwọn adúgbò lọ́dọ̀ ọ̀rọ̀ pé Kùránì ṣiṣẹ́ lára dé bá ṣàbùlà Kùránì ṣiṣẹ́ pọ̀ lára wa torí ẹ máa wẹ lómi nígbà tí wọ́n ti sílẹ̀ ìmú sìgárì ìjọbi ilé jẹ́ ní ọmọ ẹ̀jẹ̀ ní ọmọ gbórí ìbèrè pé mi àbí ìjọbi ilé sìgárì lè kú àmọ́ wàláyé ló dábàá síbi láyé agimuro. ìtàṣà bàtìtà habiba. Habibullahi qudwata náà wà sọ́kọ̀. Habibullahi qudwata náà wà sọ́kọ̀. Mọ́lá Gégé la wà yìí àmọ́ bá Gégé tì ní yọ̀tà dé bẹ́ẹ̀. Agimuro. Tí years back táwa dé Ságége àmọ́ iye àwọn tá a mọ̀ ní láńlọ́ọ̀dù ládùúgbò tèmi ìwọ náà mọ̀ àwọn àtàdúgbò yín. Àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ tí wọ́n jogún lé mélòó lórí lé manage. Agimuro ìtàṣà bàtìtà habiba. Habibullahi. Gbogbo ilé táwọn àjòjì ń rà lágbègbè táwa yìí. Àbìrà wa léèrè kí ló dé tí wọ́n fi ń tà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fi ilé orí nǹkan manage máa ń ṣe manager. Ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n òun ni wọ́n bí léèrè. Wọ́n ní tàlẹ́ alẹ́ pẹ̀lú lórí ilé láyé. Gẹ́gẹ́ bí wọ́n ti bí àmọ́dé wa Muhammad. Tàlẹ́ bí dé mani lè mọ̀ fún Lísù. Táwọn àwọn sáré dáhùn pé alẹ́ mọ̀ fún Lísù fi iná wọn là á dé àmàlẹ́rù wọlé àmọ́ta. Alhamdulillah al-muflisu min ummati yati yawm al-qiyamati bi salatin wa siyamin wa zakati wa yati qad shatama hadha wa qadaba hadha wa aqala mal hadha wa sabaka dam hadha fayuta hadha min hasanatihi wa hadha min hasanatihi wa in faniyati hasanatihi qabla an yuqda ma alayhi ukhidha min sayyi'atihim ila sayyi'atihi thumma tuya fi nar. Allah sallallahu alayhi wa sallam. Àwọn bí ọ̀jọ̀gbọ́n nígbà tá lè lérí ire tala lè pè ní successful person ọlẹ́ni olówó ọlẹ́rìí wí ẹni ọlọ́lá ọlẹ́rìí wí ẹni onípò ọlẹ́rìí wí ó ní àwọn ẹ̀gán ní ẹ̀ ẹni tá a lè pè lóríire olóríire náà ní Habibullahi qudwata náà wọ̀ sí ọ̀gbọ́n. Qudwata náà wà sọ́kọ̀. Ẹni a lè pè lélẹ́rìíre tá a lè pè lólóríire òun náà ní successor ẹni ọba sọ̀tẹ́ pé ó wà níta oríire ó wá rí manage olórí rẹ o. Habibullahi qudwata náà wà sọ́kọ̀. Bí Dangote ti tó nù ọlọ́run yóò máa bẹ̀rẹ̀ wọn ní pé bí n bá lọ táwọn olùkọ́ yóò ṣe lè parí ọmọ náà nàró ẹ̀. Habibullahi qudwata náà wà sọ́kọ̀. Gbogbo àwọn ẹni tí wọ́n ti ṣe ríire láyé Nàìjíríà ẹni tó bẹ̀ ṣe ríire tó bàbá tó ṣe alábùkún wọn bẹ̀ sí alábùkún bẹ́ẹ̀ ni nítorí pé 100 years ti ń pé lọ tí bàbá yìí ti ṣe nínú history a ṣe fẹ́ẹ̀ rí ní Nàìjíríà wáyé ẹni ọba dá company lẹ̀ tí wọ́n wá rí manage 100 years after. Torí náà àwọn bàbá alábùkún fún ẹsẹ̀gbẹ́ Dangote ọ̀la àwọn ẹsẹ̀gbẹ́ Dangote wọ́n dáná ṣe ká Ádámù wá wáyé lórí ayé wa bí wọ́n ti wáyé gbogbo ayé wa bẹ̀rẹ̀ sí ní ìpínlẹ̀ lóríire ó soríire ó sọ èèyàn lóríire àmọ́ gbogbo tó filẹ̀ tí o bá sí mánéjà tí o mánéjà yóò bàjẹ́ Habibullahi qudwata náà ọ̀zọ́gbọ́n. Habibullahi qudwata náà sọ́kọ̀. Ó gbójúlógún babẹ́ ọgbàlẹ̀ kéwù ní mariala sàlàyéyà ó gbójúlógún ó sì sọ di diploma níjẹ 2009 agbójúlógún sí ni ojúlógún ni wọ́n á ní sẹ́ àdáwọn ti ṣe diploma lójú ayé wọn wọ́n ní irú diploma wo diploma tí bàbá ṣe lójú ayé wọn bàbá yíyà ní ogun ẹ̀yìn ọmọ ẹ̀mí yìí ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ sì mọ kí ó jẹ lómi tó lọ yunifásitì lọ ẹ̀yìn aziari tàyáàlù ṣe kà á dàbò náà fi gbé aziari wà Nàìjíríà pé bá pèsè àdàbò wọn kì í ṣètò alákẹ́rẹ́ tàyáàlù ṣe kà á dàbò ló gbé aziari wà ẹ̀ pèsè àdàlẹ́ wọn lọ́wọ́ kìí ṣètò alákẹ́dẹ́ ètò alákẹ́dẹ́ ni mùdírù fi dá diploma lẹ̀ 2009 abẹ́lẹ̀ yóò ẹ̀yọ́ 2005 abẹ́rẹ́ wọ́n abẹ́rẹ́ sí ní písàdà ní iye 2008 2009 ó sì gbójúlógún ọwọ́ àdìpọ̀ ní ìmọ̀ mbẹ́ ó padà sí aziar bàbá rẹ̀ ṣé ká dáhùn ní gbogbo ayé bàbá ni wọ́n dá dáwọ́rà lẹ̀ dáwọ́rà tẹ̀lé ìbíyà lẹ̀ kí gbogbo ayé tó máa wá lọ ní aziar iṣẹ́ àdámù ló tọrọ bẹ́ẹ̀ ní 1983 àti jáde láti wá sí Nàìjíríà wọ́n á gbà lọ́wọ́ aziar wọ́n ti dùúlẹ̀ fún wọ́n á ń ṣe bẹ́ẹ̀ ṣé àdámù wọ́n ti bọ́ sọ́dọ̀ ọlọ́wọ́ bá kiri ẹ ti dé nígbà tó gé mùdírù ló padà sí aziar wọ́n yẹ bá ń so pọ̀ padà wọ́n sì so bó ṣe gbé nílógún Habibullahi qudwata náà wọ́n ti rọ̀ pọ̀. Habibullahi qudwata náà sọ́kọ̀. 2003 jẹ́jẹ́ ló jókòó kalẹ̀ Amẹ́ríkà wa ránṣẹ́ wá bí nígbà tí gbogbo ẹ̀yà àfa tẹ́ẹ̀rí náà ẹ̀yà àfa Nàìjíríà
tó já sí wípé èébú nìkan lẹ́nu àbúkù sí tẹ́ ẹ̀kú tán ní September 11 year 2001 ẹ̀bẹ̀rẹ̀ sí ní pariwo mo làdí lójú bọ́ǹbù mo làdí lójú bọ́ǹbù sí White House máa tí wọ́n pè ní World Trade Center ni àmì yẹn ó kúrò nípa World Trade Center ibi tó ọ̀rọ̀ ajé gbogbo ayé wà security ibi ọ̀wọ̀ ayé adẹ̀ndẹ̀lẹ̀ ní security àdúgbò tí wọ́n wá sọ wípé mo làdí ju bọ́ǹbù síbẹ̀ ṣé gbogbo iná alẹ́ tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ pàtẹ́ sọ́fẹ̀ òdi òbí kan lórí ara mo làdí nù tó bẹ̀ tó lè ju bọ́ǹbù síbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bá gbogbo ayé wọ Amẹ́ríkà wá ń wo ike ṣe èèyàn lórí yàrá ìjà ló pọ̀ tó báyìí nínú mímọ́ ọ̀dà ẹ̀yọ́ pè wá 2010 wọ́n ní kó máa bọ̀ wá sí Amẹ́ríkà àbí ibò láàyè gbogbo wọn tà náà lọ fún fisiti tó ṣe fáwẹ̀lẹ̀ gbogbo tí di Amẹ́ríkà ló tọ̀ ó dọ́dọ̀ Jimmy Carter wọ́n wá wò báyìí pé èèyàn ní àbímọ anta ilé mọ́ bínú fún sí àtìlẹ́yìn gẹ́gẹ́ bí mímọ́ gbogbo tí jẹ́ gbogbo Amẹ́ríkà àti kọ̀rọ̀ ọbẹ̀ àti inú ọbẹ̀ gbogbo ọbẹ̀ ni mo dé irú dé ibi tí wọ́n ẹ̀sìn máa bọ́ wá káàkiri pé ẹ̀dá mú mi lọ́bẹ̀ Amẹ́ríkà lórí kó máa bọ̀ wá wò ẹ̀ńbẹ́ńbẹ́ kò tọrọ wọ́n fún ẹ̀ lójú kò jẹ́jẹ́ ara rẹ̀ àwọn kọ́tọ̀rù wa wọ́n dé onímọ̀ tiẹ̀ yìí pọ̀ ọ̀yá máa bọ̀ wá bá wa jẹ́jẹ́ lójókòó àwọn ìránù dé wọ́n ní màrẹ̀ yìí pọ̀ máa bọ̀ wá bá wa àwọn àlọ́ gbogbo ẹ̀ ó káàkiri àmì ìṣẹ̀lẹ̀ ìpéwà ní gbogbo jáde ó kàn tó kó síbi kan ó yẹ ò pé ó mẹni tí wọ́n ń pè ní mòdìrò ní ìpèsè. Àbíbù lọ́yẹ̀ tó ní wá tánà àlùkù ọ́. Àbíbù lọ́yẹ̀ tó ní wá tánà àlùkù ọ́. ọ̀hún á ní dípúlọ́mà yẹn ò tí ì tó èyí tó dáńgbé ní pé kó di jámíà ọ̀hún á bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà kó di jámíà yunifásitì ọ̀hún á ṣe wàhálà lóòótọ́ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn ó bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà yẹn máa pọ̀ débi gbọ́ náà ní ibi ọba adé ìkọ̀dá kí má kàdá làjú rẹ̀ ọlọ́wọ́n ni ó da kí mi náà kí o bí yẹn bá ṣe àkèrè ọlọ́ni mo kí ọ jámíà ó ṣe lọ́wọ́ rẹ̀ ọ wá ṣe jámíà wọn wá gba ṣíṣe sẹ́wọ̀n yìí pé bá a bá kú yẹn títí bá a bá rí táàbù kú mọ́ ọ wá sọ pé ọmọ àrírí dé ọmọ àrírí àṣẹ mùdírù márkàsì táwọn wí àbíbò láàyè torí wọn tà náà wọ̀ sọ fún ọ. Àbíbù lọ́yẹ̀ tánà alágbójúlógún ni wọn wá ní bò lágbójúlógún ti rí sórí mánéjì àbí orí mánéjì ọba dídẹ ṣe good manager ni wọn ni mùdírù márkàsì orí mánéjì káwá bíra wa léèrè kí ló fi gbà ní gbogbo tẹsán wàláhì àti ló fi gbà bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo wa ká jókòó káwá ní láti ní àárọ̀ rẹ tó ń ṣe tàbí ń ṣe fún wọn ni mùdírù márkàsì tiẹ̀ kọ́ mùdírù márkàsì tiẹ̀ kọ́ mùdírù márkàsì tèmi kọ́ mùdírù márkàsì kí ni ó bí láti mi táwọn ṣe fún òun ni wípé mùdírù tẹ̀rí ẹ̀ lákìyèsí kàkàrà rẹ̀ ọmọ ẹ̀ wípé òun èyí ṣe sọ́níhùn mùdírù ló bẹ̀rù ara wọn sọ́pọ̀ àwọn èyí ṣe sọ́níhùn ẹni ó ti mọ̀ fúnra lára rẹ̀ wípé ayé mi tí jásọ́ọ̀lì kékeré lè dá àgàkálẹ̀ kò ṣe tí ò ní dá àgàkálẹ̀ kìí ṣe pé kò ní mọ̀ ẹ̀ kìí ṣe pé kò ní charisma rẹ̀ kìí ṣe pé kò ní exposure rẹ̀ báwo kọ́ àmọ́ kí n dálẹ̀ kọ́lọ́hún wá gbà débi tó gbà tí bàbá mi dẹ̀hùn ó sì mọ́ kára rẹ̀ ó sì mọ iye kádàrà rẹ̀ pẹ̀lú ọmọ yìí tọ́lọ̀ tó ọmọ ẹ̀ tọ́lọ̀ ní ọwọ́ síláyé lọ́mọ ló fi dààmú káàkiri. ọwọ́ amọ̀rẹ̀ ẹgbẹ́ ọwọ́ amójútó ti bàbá rẹ̀ gbígbọ́dọ̀ gbọ́ ọba wù àníyàn tí mo fi ṣe bóyá o lè ṣe mí náà lè sọ̀rọ̀ àbí ibò láàyè orí àtàná àwọn ìṣòro ìkúra. Àbíbù lọ́yẹ̀ tánà àlùkù ọ́. ẹyá já bìrà wa gbogbo tí ń ṣe nǹkan ní ṣẹlẹ̀ mú láàrin èmi àti ẹ ṣé kìí ṣe àwọn àkùnrin àwọn ṣe kàrà àwọn ṣẹlẹ̀ sọmọ ẹ ló ṣẹlẹ̀ mọ́tàsí ọmọ ẹ ló ṣẹlẹ̀ ṣe àfáàdù sọmọ ẹ lónìí sábà àdàmú lónìí àbá àmúnímù lónìí sáwọn ọmọ rẹ ní ṣẹlẹ̀ níbi bá ṣe àwọn àkùnrin àwọn ṣe ọwọ́ àbúrú jáì wọ́n àti bọ́n fẹ́ ṣe mọ́tò fẹ́ kí kí kàṣàdúrà fún ọmọ kí sì kí ọ̀bàlá gẹ́gẹ́ lọ́jọ́ bò ó burú jáì sẹ́ táwárí nínú àwọn àkùnrin àwọn ṣe kàádàm ọjà sí ké pé bàbá mùdírù ti ń fa síwájú yìí sì máa fa sẹ́yìn mọ̀lánà ṣe ka ádámù abẹ́lẹ̀ àlè lórí nínú tíra wọn tí wọ́n ṣe bẹ̀sẹ̀ báwo jẹ́ra sáàtì bàbá sọ wípé ní ìsàkúlù àlìmí yẹsẹ̀ yìí kò áyùn sẹ́kítàlá ìsìnkú fi nítorí kẹlẹ́kọ̀lódì kìí ṣe gbogbo àfa àlàlì kọ́kọ́ wọn lẹ̀ sínú bí ayérayé nǹkan méjì ni ó mú àwọn àfa orúkọ wọn fi wò bí ayérayé àkọ́kọ́ ń bẹ̀ àlè ìjà ṣùgbọ́n ìjà àbù alákọ̀ọ́kọ́ náà ní ẹja abiléèrè àwọn ọmọ àwọn olótọ́ ṣé kí Ádámù ọ̀rọ̀ mọ́tọ́ àwọn tíra wọn ló ṣe tí Ádámù orí tíra ṣe bó ti wá rí iṣẹ́ tóní bí ọba sẹ́ni tí ó máa lé di rẹ̀ yọ gbàjẹ́ abíbò láàyè gbogbo wa ta náà wà sọ òkú ra. mùdírù mẹ́kàsì yẹn sẹ́ ìbéèrè ni tí mo bí ọ́ ẹ̀rọ̀kùn mẹ́kàsì yẹn bó ṣe ń gbé lọ yẹn sọ́mọ ẹ̀ ní gbé lọ fún àmọ́ náà iná lọ́wọ́ aláyọ̀ tó wájú rẹ̀ mọ́ sí ni ọlọ́run ìsàlábòsí lọ èyàn ní ìhun agbọ̀n ọlọ́run ní ìhun ibiribi èyàn sì máa dàgbọ́ ọlọ́mọ ètò ọ̀láì èyàn ní ìhun agbọ̀n àmọ́ ọlọ́run ní máa ń hun ibiribi
èèyàn máa dàbí ọlọ́mọ tó ti sọ fún ọmọ. àwọn àgbè bẹ́ẹ̀ bàbá wa ṣe kà á dàmú láyé lẹ́yìn gbogbo àwọn ẹni tí wọ́n máa ń jẹ́ sàlàbí àpáta wọn nílò mí láyé tí wọ́n fẹ́ fẹnu gún tọ́ta ẹ̀ mákàsì wọ́n fẹ́ wú dáwọ́lá mákàsì wọ́n fẹ́ kí dọ́wọ́ mákàsì oṣù tó bá dùn ṣubú káwọn tó ti máa dìde bí wọ́n ti máa ń fa sọ́tún tí wọ́n ń fa sọ́sì mùdírù wá ní ẹ̀lẹ́ bú mi bọ́ bá ti wù yín ẹ̀dá kò èèyàn mélòó ló kú mùdírù tí mùdírù fèsì fún ní láyé tó ti mọ̀ àmọ́ sábà tọ̀mọ̀ rẹ̀ bọ́ bá ti dé nkí àbàbà rẹ̀ kò ní sálàáfíà láàrin wa tiẹ̀ kò sí tó jó rí bẹ́ẹ̀ ni wípé irú ọmọ tó yẹ kí ni àti ẹgbẹ̀rẹ̀ yẹn o ìwọ náà sẹ́wọ́n náà ti ṣe mùdírù yìí ọlọ́run sẹ́mi náà lè ní irú ọmọ yìí tí ó fi ẹ̀mí rẹ̀ yá mi ìtàn wí gbogbo ọmọ káàsì ìtàn wí gbogbo ọgbà ẹgbẹ́ márkàsì òfúdi ìkàrọ̀ márkàlọ́ òfúdi ìkàrọ̀ markazi òfúdi ìkàrọ̀ fi hayati wa mamati markazi òfúdi ìkàrọ̀ markazi òfúdi ìkàrọ̀. bá a ti ń wí yẹn èèyàn mélòó ló ṣiṣẹ́ láàrin ọmọ kan. Markazi òfúdi ìkàrọ̀. ara ẹni tó ti kọ́kọ́ ṣiṣẹ́ láyé alamọ̀dé ló mẹ́ta sí. Markazi òfúdi ìkàrọ̀. hayati wa mamati lil markaz. ọwọ́ afáyé ètò markaz bí ọlọ́mọ ọba ti rí oṣù ayé tèmi àníkáyé bàbá àbí sàmọ́ ṣùgbọ́n ọlọ́mọ ọba ti rí oṣù ayé mi àmọ́ táyé tèmi sàtìmọ́ káyé bàbá mi kó sàtìmọ́ ṣùgbọ́n. Markazi òfúdi ìkàrọ̀. Markazi òfúdi ìkàrọ̀. ọmọ là ń bí wọn sínú Islam ẹ̀dá kò kílè rẹ̀ ọmọ bíbí nínú ayé ẹ bá fẹ́ jẹ́ kó máa bá lẹ́gẹ́sì bàbá lọ lẹ́gẹ́sì òbí lọ ní bí ìwé lẹ́yìn tàbí àwọn aṣọ tó bá fa adé ló ti tún nínú mímọ́ ọwọ́ bí wọn kò wá rí mímọ́ òun kò rí tẹ̀síwájú sọ̀rọ̀ pé àwọn tó bá máa dé bò lánàá wọ́n wà sọ pé káàsà ó mà ṣe o bàbá rẹ̀ ò sì rí báyìí ẹ wá wo ibi tí mo dérò ti lọ ẹ dàpọ̀ ó ti lọ bí ire àbí ó ti lọ bí ire kò sí tó dórí bẹ́ẹ̀ ní pé ń ṣiṣẹ́ pẹ̀lú orin ìlú pé mọ́ríkàsì òfúdi ìkàrọ̀ mọ́ríkàsì òfúdi ìkàrọ̀. Markazi òfúdi ìkàrọ̀. Markazi òfúdi ìkàrọ̀. gbogbo ọwọ́ tó bá jọ mọ́ríkàsì tó o bá ti lórí kó o ṣe fìdáhùn fún ààyè yẹn irú ètò ìmọ̀dé ìrọ̀ṣẹ́ wọn láyé sọ ọmọdé lọ́dọ̀ mọ́ríkàsì o. Markazi òfúdi ìkàrọ̀. báwo kó tó ọmọ ṣe dáadáa báwo kó tó ọmọ ṣe dáadáa tó o bá rí bẹ́ẹ̀ ní kí wọ́n rọ ọmọ bàbá ọmọ ṣe dáadáa gbogbo àwọn bàbá tí wọ́n jòkó yìí mélòó ni wọ́n sun lé láì mọ iye ìgbà gbogbo wọn wọ́n ti jòkó yìí nítorí kí ni wọ́n mọ́ríkàsì ọ̀la ìlú yóò ní sun lé nítorí kí ni wọ́n mọ́ríkàsì káwárí náà ọmọ bàbá ọmọ ṣe dáadáa ẹ wà dé orí máìkì ẹ orí mídíà ẹ wà dé máìkì mú ẹ máa wá sọ yìí pé ọlá àfa kan fọdílù àfa kan òkìkí àfa kan ju ṣe yàrá blọọ ẹ bàbá tó bí yọ. Markazi anta tariqi. ẹ tá bàbá yìí mọ. Mukili mi jahalati. Markazi. ọba lè lọ tó kọlẹ ẹ tá bàbá yìí mọ. tẹ bá tá bàbá yìí mọ ẹ mọ ìgbé wìlá ṣe dáadáa kútu mẹ lọ. kí lè fi ṣe aláwọ pẹ̀lẹ́. aṣááyù dàbárì ọmọ mọ́sálì ni wọ́n bí Nàìjíríà. àwọn Egypt ọwọ́ kí wáyé wò mẹ́lẹ̀ èèyàn lélẹ̀ lè Ádámù Abdullahi múri tẹ̀yìn yẹtì. Li Adama Abdullahi tẹ̀yìyàtì. nẹ́sìmì sáré bí ọkùnrin máa bẹ̀rẹ̀ Nẹ́sìmì ọkùnrin mú àfa yìí lọ́sẹ̀lẹ̀ wọ́n kùnrin wò ṣe rí. bímọ yẹsẹ̀ yìí kú. ìmọ̀tì mẹ́ngẹ́rì súnrin wọ́n fàríyá ti ìmáàmù làwù bẹ́ẹ̀ náà dùn àti màsí ìyàtọ̀ wọn fọ́dún àdá akíláàkì yìí náà bàbí yẹtì ọ̀dọ́ dára wú bí iná ṣì rí ní Muhammadi ìyàfìríkì á rọ́gbọ́n dúró fi lùmí lẹ́tì. tàlífù rútù ní káwá mi nà rúbi máa kọ́ níta gẹ́gẹ́ dámínà olómi sẹ́níyàtì mi nà fíkì wọ́n tàwíìdì mi ó lè máa ṣẹlẹ̀ wọ́n lámì yẹ́dí àní òkè mẹ́kẹ́ kábí wọ́n sọ nẹ́tì. ẹni tí èso ọmọ Nàìjíríà níbi o ẹ sọ fún mi gbogbo ọmọdé ọ̀sán alábòsí wa gbogbo ọmọdé alábòsí wa bàbá gbọmọ kiri sọmọ ní aṣàdúrà àmọ ní aṣèwádìí bàbá gbọmọ kiri àkọ́kọ́ ní bàbá ṣe káàmù tí dání ọlọmọ akẹwọn mọlánà ṣe kébà ẹni nìyàs ọlọmọ akẹwọn alábòsí ni alábòsí ni alábòsí ni ẹ ṣe alábòsí kí ni wọn kọ ẹ tó tó ti ṣe alábòsí ni. ó ṣe ìkàdìríyà náà bẹ́ẹ̀ bá gbọmọ kiri àkọ́kọ́ ní bàbá ṣe àbúrò àti ìfáyì bàbá ṣe àbẹkárí mọlánà ṣe àbúrò àti ìfáyì kí ni mo rí ìwọ ni wọn ṣe fún yín tó tó ìtìṣe alábòsí ẹ sọ orin tí ẹ rí lára wọn tó tó ìtìṣe Ádámù ṣe fíìmù sáwọ ìkìlímì wọ fíìmù sáwọ àlàbí mọlánà ṣe Ádámù òun lè wọ́n dáfẹ́ nínú wájú wúyẹ fún yín ẹ̀ tún àgbà lójú. Markazi òfúdi ìkàrọ̀. Markazi òfúdi ìkàrọ̀. wọ́n ní nǹkan mi tẹ́ fi san àfẹlábòsí àbẹ̀yànbú àbí tí o sì kí ló ṣe tí o kí lè rí wá ṣe
ẹ̀sọ́ tẹ́ sínú tó ṣe ó tẹ́ sínú fẹ́ bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ mọ́gàsì ẹ̀ wò ó kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ ipe kò sí ìdìmọ̀ kó péré wọn mọ́gàsì kìí sọ̀rọ̀ yẹn àmọ́ ọlọ́run tí máa yọ lára ẹ̀ àdàbí gbogbo ń tẹ́ ẹ bá kéńbẹ̀ ò tí ì wá wúlò fún yín àwọn tó máa bí ikú mi kéwù ni wọ́n kọ́ àwọn ọ̀kọ́ wa láti mọ ọlọ́run kò sí pépè má ṣe pépè ẹ̀fílẹ̀ kéwù ni wọ́n kọ́ bẹ́ẹ̀ tí mọ ọlọ́run fáìn ẹja gbàgbé ẹja wa bí pé kí ni wọ́n kọ́ ọlọ́run wọ́n ni wọ́n kọ́ amárípa ló tasọ́wọ́ amárípa kẹ́lìmọ̀ amárípa àwọn ilé tágbà ní abẹ́lẹ̀ yìí ilé kẹ́kọ̀ọ́ ló ti kọ́ kẹ́lìmọ̀ amárípa ilé kẹ́kọ̀ọ́ ló ti mọ̀ túmọ̀ amárípa ó bá yẹ pé márípa àní kẹ́lìmọ̀ yẹn jáde lásà dàlàlíyà kẹ́lìmọ̀ yẹn sẹ́ márípa kan wí yẹn sẹ́ ilé kẹ́kọ̀ọ́ ló ti kọ́ tó bá yẹ pé náà kàlí ni wọ́n kọ́ tó ń kùn wọn kọ́ ẹbí sọ wípé àwọn àfọ ní súnfì ni wọ́n kọ́ ọlọ́lọ́ tó bá yẹ pé náà kàlí ni wọ́n kọ́ tábẹ̀dá ni wọ́n yà yọ lọ́wọ́ nísìnyí tí wọ́n kọ́ kalẹ̀ wèdè wọn bí kọ́kù kìí ṣe lọ́gbà ní ọmọ lọ́sọ̀rọ̀ lọ́gbà wọn gbogbo ẹni ọba kéwú tó bá gbé àwọn àfọ òní kéwú sẹ́yìn tó bá gbé àwọn àfọ òní súnfì síwájú alábòsí ni àbòsí wọn náà lọ́wọ́ àwọn àfọ wa tó bá ti ṣe lórí mídíà ẹni wọn gbé oníṣẹ́ òkè sórí sọ́kàlẹ̀ ẹnì kan ò gbọdọ̀ tóbi ju àfọ àtọkọ mímọ̀ lọ sára múlá fáwọn ọ̀nà wọn kà sí òfòdè Kàrò Markazi Fúdi kàrò. ẹni máìkì fún ìjọba mi wọ́n láti ṣe Muhammad Tijani wọ́n láti ṣe Ibrahim Niyas bàbá àgbà ní kìnìkan bàbá rẹ̀ ẹ máa fi sára sẹ́yìn. ẹ dárúkọ sábẹ kárí ìlọgbà ẹ wà fi sára sẹ́yìn alákòsí ni. Málíkà. àṣìyà asúnfin wòlé yìí nìta ló jẹ́ kẹ́ ẹ má mọ ẹyin bàbá yìí lẹ́ẹ̀fi bí bàbá yìí sẹ́yìn ẹ̀tọ́ lè lórí bàbá yìí àṣìyà asúnfin lè ta sókè àṣìyà àgbà sókè àṣìyà asúnfin lè gbé sókè tó bá ẹgbẹ́ onísúnfin gẹ́gẹ́ ní alùpùpù márífà ẹ bèrè wìláyà bàbá yìí kẹ́mi bó ṣe tó jésù báyìí ló bí bẹ́ẹ̀ lọ́wọ́ àbíọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n pè ní ádámù ni mo lẹ́nu ṣe fada ọ̀gbẹ́lẹ̀ yìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ó ti dàrú lọ́dọ̀ wa àbí ìbùlá bẹ́ẹ̀ bùlá àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lára ṣe padà báyìí bùlá ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lára ṣe padà wọ̀lá yìí wọ́n bá dàrú lórí ìyẹ̀wò ní dàrú lọ́dọ̀. Markazi Fúdi kàrò. Markazi Fúdi kàrò. ọlọ́run wọlé àníyàn rẹ̀ tó bá dàrú lọ́dún ìyẹ̀wò ní dàrú lọ́dọ̀ lọ. dàbí tó bá yẹ sí pé iṣẹ́ tí mo dìrò ń ṣe mo ṣe kó bàjẹ́. Markazi Fúdi kàrò. ọmọ tí wọ́n bá ti wọ́ ọmọ tí wọ́n bá yọ lágbàgbà ọmọ tí wọ́n bá ti dọ́ta bàbá rẹ̀ mọ̀ wọ́n láyé láti ogun tó lé bàbá kúrò nínú ilé. Nínú ilé. tó bá pàdé ọmọ lọ́nà bó ní o ti ṣe. Òní ò ti ṣe. lọ́ni ogun tí ọgbọ̀ ọwọ́ máa. Ọlọ́run ní ogun tí ó bá ọwọ́ máa. ọmọ ọba dọ́ta bàbá rẹ̀ mọ̀ aláyí wọ́n ti ọ sí kòtò. gbogbo àwọn tẹ ẹrù bíi pé ogun tí wọ́n ṣe wọ́n lọ kójọ wọ́n kó sún nínú ẹ̀kọ́ mi tọ̀jọ̀ mọ́ wọ́n bí nǹkan tí lè dàdú láwùbá ní ẹ̀ẹ́dẹ̀ nǹkan tí lè ìjàmọ́ yìí iná olùjáwé Ìdàgbọ́ mi tọ́jọ́ màrún. kó sún dé lórí ìmúlú ní Americas ẹ kú ọ̀nà gbogbo máa sọ ẹ bọ́ sọ́yọ̀ ẹ kú ọ̀lọ́yọ̀ ẹ bọ́ sí Ìbàdàn ẹ kú Ìbàdàn ẹ bọ́ sí ìwò. Ìdàgbọ́ mi tọ́jọ́ màrún. gbogbo bí ọba wù yìí ti lọ pé sùúrù lórí ìmúlú ní Americas tó bá jẹ́ sí pé ìmọ̀ òdodo ṣé kàdámù ní bá ń dìfẹ́ wábí ikọ̀ ti lè. Tàdájú láwùbá ní ìjàmùrè olùdámùrè wà náà fún. ọláì kankan ò ní ṣe mẹ́sẹ̀jì fún ọkọ̀ Americas ẹ má gbé ẹnì kankan lórí ṣe kàdámù. báyìí àwọn aláǹdí bíi ìdókò wọlé àwọn èmi tí mo sọ̀rọ̀ inú ilé mi mo wà ní ọ̀wọ̀ sọ̀rọ̀ inú ilé mi. ẹ má gbé bẹ́ẹ̀ tí ẹ gbó bẹ́ẹ̀ tí ẹ gbó sẹ́yìn ẹ má gbé ẹnì kankan lórí ṣe kàdámù. alábòsí ní nítorí alákòsí ní àkòsí tá a ṣe fún ọ̀nà ẹ bá jẹ́ ó lọ yí padà tí ò bá yí padà lọ́dọ̀ wa yóò bàjẹ́ sí lọ́dọ̀ àwọn ọmọ wa tí wọ́n gbẹ̀lẹ́ yìí.